ẹ káàárọ̀ sà ẹ ṣeun tí ẹ gbà wá lálejò sà o gẹ́gẹ́ bí àwọn béèrè ta ní a máa bèèrè lọ́wọ́ yín sà ǹjẹ́ ẹ sọ orúkọ yín gan fún wa a sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ tí orí IID Ọmọremolusi ní UK ni a ti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ẹ jọ̀ọ́ sà ẹ sọ fún wa ta ní gan kí ni orúkọ yín gan sà. Ọ̀túnba Fẹ́mi Adéoyè Òkúyẹmí. Orúkọ má papọ̀ orúkọ má papọ̀ bẹ́ẹ̀ ìfúra mi ní Adéoyè ní orúkọ tèmi náà sà. Ọmọ agbolólò náà ti bí mú Kéṣọpin nílé àtọba má jẹ tìmìtìmì Àwùjalẹ̀ ọmọ òjòrò ẹkọtọ inú bí gègèlè ìnà nínú bí inú ìbọn lọ́wọ́n ọba. Gẹ́gẹ́ bí oyè Ọ̀túnba yẹn late Orímolúsì wọn ló fi jẹ Ọ̀túnba Agbololú Ọ̀túnba Olówù ti Agbololú Kéṣọpin jẹ gbogbo. Torí Ọ̀túnba yẹn àti ẹ̀ ń wò pé Ọ̀túnba ìwo ni ṣé Ọ̀túnba Orímolúsì gangan lẹ tí ẹ̀ jẹ́ ni àbí Ọ̀túnba àti Kéṣọpin àbí Ọ̀túnba ìwo gan. Ọ̀túnba Olówù Agbololú Kéṣọpin jẹ gbogbo. Ẹ ṣeun sà so Ọ̀túnba agbolé Olówù ní Kéṣọpin ẹ ṣé sà. Jẹ́ àwọn ilé ètò sọ̀rọ̀ ẹni dẹ́sà bẹ́ẹ̀ ọmọ kékeré náà fọ èsì bó ṣe lè rí òní a máa rántí kò ń ṣe ọmọdé já ẹ̀rọ àwọn ilé sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ṣe dàgbà àbí bẹ́ẹ̀ ṣe kàwé tàbá àti bí wọn ṣe jẹ́ gbogbo náà ní àbí. Actually àwọn tájọ dàgbà tájọ ṣọmọdé níjẹ̀gbó yẹn báwọn bíi àwọn Suara ọkùnrin yìí àwọn sínú ẹ̀yìn náà bẹ̀rẹ̀ nígbà kan àwọn Rasako ló tún àwọn Aṣírù and some other everything ti dára Àwùjalẹ̀ àjọṣe ọmọdé ní ọgbẹ̀rẹ̀ mẹ́rin. Àwùjalẹ̀ Síkírù ọba Adétọ̀nà àjọṣe ọmọdé papọ̀ ní ìtajọbalẹ̀ ọjàjọ ń ṣe ìfìrìngbà ọgbẹ̀rẹ̀ United bá bẹ̀rẹ̀ láti Òkèjàgà ọgbẹ̀rẹ̀ Junior Primary School. Ọgbẹ̀rẹ̀ ṣé ìlú Ọgbẹ̀rẹ̀ nìyẹn náà wà sàbí Jẹ̀gbó náà ní sà. Jẹ̀gbó náà ni Òkèjàgà ọgbẹ̀rẹ̀ United náà kàn wọ́n pé gbà yẹn dàgbére ní Kéṣọpin ní Òkèjàgà ní skul yẹn wà lóye church yẹn ibẹ̀ náà ń pè ní church Olókùúta dẹ̀ ń sìn nígbà wọn fi kú lọ sí Olókùúta yẹn then from there la fi lọ sí Òkè Àgbò yẹn náà ní Ọgbẹ̀rẹ̀ Senior Primary School. So láwa ń bẹ àwa bíbí náà pẹ̀lú àwọn Adéṣẹ́mọwọ́ Bọ́lá Adéṣẹ́mọwọ́ Màrúwáyé and so on and so forth àtijọ́ wọn gbà ẹni àjọ ń kóra wa kiri. Gbogbo àwọn tẹ̀tẹ̀ ti dárúkọ yìí náà gan àwọn táwọn kò lórúkọ ńlù náà ni ọba Adétọ̀nà orin jẹ́ ìkìnnà yìí so ǹjẹ́ ìwé lè rántí sà èsì bọ́ ọmọ kékeré lè ṣe ọmọ kékeré náà àrántí ọmọ ọjọ́ kan òun kéré ǹjẹ́ ìrántí ọjọ́ má ní gbàgbé kọ̀ǹtínà ilé ìfọ̀ mo rántí ọjọ́ wáyé bóyá kẹ́ ń ṣeré pa ní ìwà àbí rán kọ̀ǹtínà ìrántí nígbà náà. a lè kà má ra àwọn ẹ̀ dáadáa. ìjọ ká rẹ́ǹtì kẹ̀kẹ́ kọ́ ẹ pé oníkẹ̀kẹ́ máa lẹ́ẹ̀fẹ́ náà nílé lórí ọ̀rọ̀ ẹ̀mú sáré gbàgàrà tá a máa rẹ́ǹtì kẹ̀kẹ́ náà ẹ̀ ká lọ ká ṣubú ọ̀nà ìyọ̀dọ̀ ọjọ́ ọ̀nà Ẹrẹ́rù kúdẹ̀sì lọ́dún igun náà ká tún bá wọn ní sọ́dún lọ rẹpẹtẹ ẹ̀bọ́ ọmọdé ká má tẹ̀lé wọn ṣe àbúrò láàrin nǹkan kan gbogbo àwọn ní ẹgbẹ́ ọmọdé sáwọn ṣáṣá yìí ìṣeré ọmọdé nígbà ìdájọ́. Ǹjẹ́ ìkan pàtó wà ní rẹ̀sà tí wọ́n lè lọ mo fi kinní kan rántí ìwé ìníjọ́ náà gan-an ìkan pàtó tó tún lè rántí. èyí tẹ́ pé wọ́n lè rántí pàtó jù sí i àwọn náwọn ẹ̀gbọ́n wa tán wẹ́ pé wọ́n máa lọ ní àwọn ìyàwó nǹkan lọ bá wọn kùnà wá. so a kò pé wọ́n á lọ pé ìyàwó ẹ̀gbọ́n mi kan ní Òkè Àgbò mo wá gbé kẹ̀kẹ́ lọ. so pípàdé máa padà mo di Mọ́ṣáṣá Agbololú yẹn tán dẹ̀ tí ó pèsè ọkọ̀ ṣubú bẹ́ẹ̀ ni. so jẹ́ pé wọ́n kí wọ́n dẹ̀bẹ̀ sí fatẹ́gùn sí ńlá mọ́ṣẹ́ wa tá a jí pé
ìbínú gbàgbé. Yẹmi ni láyé mi lè gbàgbé jẹ́. Torí kò sí àwọn ọjọ́ má ní gbàgbé kan lọ́lá ibi láti ẹ̀gbẹ́ orí igi kẹ́mi la ka máa ń gbòòrò ní tó ní ọ̀wọ́n bọ́ náà torí igi kò bọ́ọ̀lù dàbí ká gbà bọ́ọ̀lù káàkan ẹsẹ̀ àwọn ọjọ́ tó ní ọlẹ́ gbàgbé rẹ̀. Ọjọ́ má ní gbàgbé nìyẹn. Ǹjẹ́ kẹ́m ṣàwáyé sáyẹ́nsà àwọn jẹ́ ọ̀túnba ní agboolé Olówù níjẹ̀gbogbo ǹjẹ́ kí àwọn ojúṣe wọn gangan gẹ́gẹ́ bí ọ̀túnba yẹn àwọn yóò jẹ́ fún ẹ máa ṣe àti dédé àsìkò yẹn títí àsìkò yìí ǹjẹ́ àárẹ̀ wọn rán ti gbéṣẹ́ for yes máa tọ́ka sí ìwé gẹ́gẹ́ bí iṣẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀túnba nígbà náà. Ibi nǹkan tẹ̀ tó jẹ́ ọ̀túnba. Yes sir. Láti máa try at least pé à ń promote àwọn ọmọdé pé ká mọ̀ pé àfẹ́kọ́mọdé kankan kò ṣe. Ibi ìtọ́rí bí ìgbàgbọ́n tẹ̀ ní wọn wà ní school rẹ̀ náà. Máa káwọn ọmọdé jọ máa ń ṣe lẹ́sìn fún wọn. Wọ́n máa ní ìdọ́lá tí wọ́n bá dé àwọn agboolé onígbọ̀n àwọn aláàjì akọ́mọkéwù yẹn. Gbogbo àwọn ọmọ ni mo bring up àdá tó ẹgbà máa sọ pé tíṣà lẹ́sìn wa. So started from there. Then nípa ọ̀rọ̀ industry mo bring certain bag manufacturer kan wá sí Ìjẹ̀bú-Igbó. So tẹ́ pé ìgbà náà ní Fẹ́mi industry. So a máa ń ṣe àwọn wallet, desk pad, everything. So pé unfortunately àwọn NEPA náà jẹ́ pé ọjọ́ wọn jẹ́ pé business yẹn collapse. So far they progress. So yẹn bí mo fi appreciate Kazeem Showcase. So tẹ́ pé nígbà tó bẹ̀rẹ̀ business yẹn kó tó di pé gbogbo ìjọba tó dá gbogbo ẹ̀rú ẹ̀ ní he tried a lot. I appreciate him. Because ẹni tó bá lè máa bring the business káwọn èèyàn lè máa employ èèyàn káwọn èèyàn máa jẹun lábẹ́ ẹ̀ is the best. Ó yàtọ̀ pé a fi gbogbo ayé kọ́lé. Ọba gbogbo ayé kọ́lé owó rìtẹ́ owó tó gbà tó profit making kì í yọ kí yẹn ṣe kékeré fi employ èèyàn. Business náà bá fi employ èèyàn kẹ̀lé ní kí ìlú ẹ̀ progress. And then the other boy mo jẹ́ tó láti ní ọmọ tó ní hòtẹ́ẹ̀lì ní Àdákò Rolatex. I like him because at least bó jẹ́ ní méjì mẹ́ta ó gbà síbẹ̀ yẹn ọmọ máa ṣe sábà máa ṣe gbogbo ẹ̀ àwọn onílé lọ sí Èkó wọn lè lọ sí Ìbàdàn wọn máa jẹ́ pé program máa wà ní Ìjẹ̀bú-Igbó. Many people like Tony Sawmill I appreciate them. So wọ́n jẹ́ pé ìyànjú tẹ̀lé ń gbàdédé ọmọ ẹni ìwà lókèrè àbọ̀ ọmọ industrialist rẹ̀ fọ kán wà dalé iṣẹ́ ẹ̀. Daṣẹ́lẹ̀ kan máa fowó máa kọ́lé nìkan. Bẹ́ẹ̀ni iṣẹ́ tẹ̀lé wọn ìní lójú wọn lè jàǹfààní rẹ̀. Àwọn bá ti mọ́ ní tíì. Bẹ́ẹ̀ni àbí ilé-iṣẹ́ balẹ̀ tí mẹ́rin employer méjì mẹ́ta náà àwọn family kan náà ràn gbọ́ yẹn. That's okay, so that's a good one. Àtúrísà for at a point in time promoter rẹ̀ jẹ́ music promoter rẹ̀ jẹ́ wọ́n lè ṣàlàyé rẹ ni key prompt wọn kàn rò débi ọ̀rọ̀ I want to be a music promoter bẹ́ẹ̀ ṣe débé gan bẹ́ẹ̀ ṣe dé inú business yẹn gan. Actually tí bá tún rántí history mi parọ̀ music. Yes sir. That was the time tẹ́ pé ìgbà tí mo wà kíńjẹ̀ tó bẹ̀rẹ̀ school wọn mú lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni à ń pè ní Haruna Olùbọ̀tù. Kí ló máa kọ́ṣẹ́ ìlú. Àìṣe ìṣàrò náà sọ láti rá àwọn ẹja. Àwọn bàbá náà ilé ìfáwọn yẹn. So wẹ̀ wá lọ kọ́ṣẹ́ ìlú ńgbà yẹn. So títí mo fi mọ kúlóògbé ìgbàlódé padà tí wọ́n ní kí náà bẹ̀rẹ̀ school mi lè lè ráyè lọ sí. So òun ló jẹ́ kí n interest in the music. So that by the time tí mo tẹ̀ tó wá tán pick mọ́ ṣe pé wàtíkàtí lálàkẹ́ tí ò dẹ̀ record mo ta kí níbi tí mo dẹ̀ pé máa ń gbóhùn ẹ̀ máa ń rí pé for the progress bá lọ pé ok kí ni problem ẹ̀ ló dẹ̀ sọ pé mo ṣe take care of ní under Femco record. So tó fi ṣe ibi tí òun náà wá London. Wọ́n wá ṣeré ní London. Wá sí London. So but ní 70 wà ń lóye. Òbí ló wá ń ṣe nígbà yẹn ọdí di 71 ó tó wà ń lè Sanadi. So àwọn ọ̀nà máa ń make wọn wá. So pàdémà di 71 yẹn ni pẹ̀lú àwọn àbúrò mi kan ní Rẹ́mọ
làjọ wọn sọ̀rọ̀ náà tó kó then àmọ́ ní ipa ní tẹ́lú wá pé kájọ make ẹ̀kọ́ kan sẹ́ǹdì ìdílé Abíọ́dún wá fún ìwà àti that's where I started. àlọ́ ti sẹ́mi sí tún yẹn come what me ilẹ̀ ìbùkọ́rí sun oyè ló ń promote Prince Adékúnlé Motiu so ló ń promote wọn so àtòwọn àyùn up to Motiu èmi náà gba visa fún gbogbo wọn tán ti wá London. Then Shina Peters yìí sì tẹ́lẹ̀ di ọ̀gá ńgbà was 9 years old. pé after kẹlá ládùúgbò fún gbàgbé kò tí ì pọmọ ọdún okay wá. So after that, followed by Dele Abiodun, so which is now the president of Piman, Abi. Piman. Oh, that's good. Yeah. That's good. He's a very nice boy. But to make a plan, I must that is congratulate so they are one of my hard work. Then followed by SS Olubi. Many others. I just remember Olubi. At least àwọn tí ẹ ti dárúkọ yìí. Àwọn tí ẹ ti dárúkọ yìí àwọn tá a mọ̀ pé àwọn èèyàn ńlá ní ti ọ̀rọ̀ iṣẹ́ orin kíkọ gan tí ẹ ní. Lóòótọ́ náà sì ń ṣe orin ní ìsìn kí ló wá ṣẹlẹ̀ láàrin àti Délé Abíọ́dún àbí iṣẹ́ ìṣe ń promote Délé Abíọ́dún dè sí náà. Wọ́n Délé àgbàjọ́ pé ìgbà tí ìmọ̀ tí wọ́n wá tán dẹ̀ ti tún kékeré síta ní pé ṣẹ́rí ìgbà ṣe wà ní the recording of bíbélì náà. Ok, bẹ́ẹ̀ni. So a dẹ̀ fẹ́ máa gba òṣìṣẹ́ ara wa. So àṣẹṣe Olúmọ record ní Délé Abíọ́dún wà lọ́dà ẹ̀ ń gbà yẹn. Bí mo ṣe sọ pé Prince Adékúnlé wà lọ́dà ìlúfọ̀ Orísun yìí. So àwọn tó bá wà lọ́dà àwọn yẹn àní ẹni tí wà lè promote wọn ká ṣe ẹni tí wọ́n lè ní problem wọ́n lè ní progress. So rí àwọn yẹn ni bẹ́ẹ̀ ni àwọn látọ̀dọ̀ pé irú báyọ̀ sọ pé Regali Mukaiba. Bẹ́ẹ̀ni. So one of the people tẹ pé àpòwò. So kì í ṣe bóyá ní jùjú nìkan. Ok. Torí gbogbo àwọn tá a dárúkọ látàárọ̀ jùjú ní gbogbo wọn wà. Àyẹ̀tí bí Regali Mukaiba jẹ́ gbàdúrà láti and some other one this boy tẹ kó tẹ yẹn mẹ́wàá ló dẹ̀ ti aláìsínsìn Adé Olúṣayọ̀. Adé Olúṣayọ̀, yes. So nípasẹ̀ yín gan nígbà àwọn tẹ́ ẹ ti ń dárúkọ yìí náà fi wá sí ìlú òyìnbó láti wá ṣeré fúngbà àkọ́kọ́ lóyìnbó. Ìtọ́ tẹ gbé ṣe náà ayé wọn náà ò lè gbàgbé. Kò sí wọn náà tó ìwà àlàyé wọn tó máa rántí pé àwọn abádùgbò pé àlọ́ fi ẹyin wọ́n dẹ̀ máa appreciate ẹ̀ bọ̀ ṣé gbogbo wọn yẹn tẹ́ ẹ dárúkọ ìyàwó àwọn tó wà láàyè náà ṣẹ̀ṣẹ̀ ń ríra ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. àyè máa ń sà dáadáa lọ́dọ̀ mo sọ pé ìgbà tí ṣe Délé Abíọ́dún di president prima. we congratulate you. Ààrẹ wà á fi even though by the time wọ́n ṣe third birthday they send message to me. That's good. Ọ̀gá ṣé right at the moment náà mo fẹ́ gbàgbọ́ pé ẹ̀dẹ̀ ti fẹ̀yìntì nídìí iṣẹ́ pé ẹ̀dẹ̀ ń promote. Láti ìgbà tí mo ti gbọ́ 70 mo ti ní fi bísíǹsì tọ́ káwọn túbẹ̀tì máa ṣe. Ẹṣẹ́ wa láwọn ọmọ lẹ́yìn tẹ̀ fi iṣẹ́ ìlé lọ́wọ́ tán sì ń padà wá irú àwọn Délé Abíọ́dún mo rò wọ́n sì máa padà wá fún ẹ gbà wá níyànjú. Àánú ọ̀gá ẹgbẹ́ bíi ti many of them ni wọ́n máa ń ríra láti gbé ìtọ́jà láti fi ṣe pé báyìí. Ibi àwọn yọ́nyọ́ wọn àtàntẹ̀ ìfẹ́ dìbí náà sìn. Boy kan náà ń pè ní Àríyá Jésù. He's a very good musician. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà many. Ok. Ìkan tí mo tún fẹ́ béèrè sà gbà tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé rántí ìjọ tẹ náà fẹ́mi lé nígbà tẹ́ kéré kíní kan ṣẹlẹ̀ nílẹ̀ tó tají. Ǹjẹ́ dédé ọmọ akẹ́yìn bá wú ẹ̀yìn kẹ́yìn wó dédé ọmọ ìrún ẹṣẹ́lẹ̀ kẹ̀kẹ́rẹ́ yẹn sà. Ǹjẹ́ àrí kan bàdẹ́mọ̀ kí n má dẹ̀ ṣe ìtìrí mo dẹ̀ ṣe o. Kò sí gbà yẹn kò sí mọ́ ni wáyà ń bá ṣe. Kò gẹ́gẹ́ bọ́mọdé kò sí kan tó máa rí bẹ́ẹ̀ nígbà míì. Ṣó yẹ èso kò sí kò má rí bẹ́ẹ̀ because irú ìgbà tá a ní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ skul lágbàlagbà yẹn adébí ìgbà tá pé bá ṣe ṣe fún wàhálà bá ṣe ṣe fún tó ń gbà yẹn yàrá máa mọ̀ pa fáìpá tẹ̀lé ẹ̀mọ́ ní o
àwa tí wà ní school tó gba àwọn bàbá wa tó jẹ kankan pé gbàtọwọ wa bá fetí ìyẹn ọtẹ gbogbo yẹn ló máa ń dùn happy now torí pé bàtà rí pa ara àwọn ọmọdé sùn. bẹ́ẹ̀ni. tẹ́ pé àdéjọ 5 náà máa gbọ́ lọ school. bẹ́ẹ̀ni ọmọ tèmi 5 ṣé o tẹ̀ pé 5 gọ́kọ́ tó bẹ̀rẹ̀ school. so by the time táwa bẹ̀rẹ̀ school that was school ní age of 11 12 or so 13. náà pé láti máa dùn àpé irú nǹkan báyìí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan sà nígbà tẹ́ ṣe tí ẹ birthday pé Délé Abíọ́dún ó pè yín ó kí yín you don't look 80 sir maybe you don't know ẹ̀kọ́ ìjọpẹ́ àbí ìjọgbọ́ yẹ pé kí àbí. agbára Ọlọ́run ni ọwọ́ Ọlọ́run ni. ẹja arọ́gbọ́n tẹ̀ ń ta síṣà àbí. àwọn ẹ̀jẹ̀ pé bó jẹ́ gàrí ònà bá kó bá mu rẹ́gúlà. àṣé gàrí rárá ṣe kìíní ẹ̀ náà ká ní ìlú wá gẹ̀rí ká ní bẹ̀rẹ̀ sí wá gẹ̀rí sà kò wá sí gẹ̀rí àṣé. wá di rẹ́gúlà pé ó bí rónà ń wá di rẹ́gúlà èyí tó ń dẹ̀bẹ̀ kéèyàn mọ̀ ní pé ìfọ̀kànbalẹ̀ lójú gbogbo nǹkan. tí tó bá ń èmi ò máa dógún máa dọ́gbọ̀n àwọn tó ní láì máa dà. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ tó bá ní ìdí túmọ̀ ní tó bá níwà lẹ́kọ̀ọ́ yẹ kọ́kọ́ ẹ balẹ̀ lórí we live long. Adé máa young every time. bẹ́ẹ̀ni ọ̀nà mo ṣe ní ẹ̀yìn gan look young tó wáyé pé àṣírí yẹn nìyẹn. kò tiẹ̀ kọ́kọ́ ẹ balẹ̀ lẹ́kàn tó bá ti ní lọ. jẹ́ ń pé àwọn ọmọ méjì mo bí báyìí mo bí láti ràn ọ́ débi báyìí ṣáàbí tó kàn mí ẹ̀ kéré ẹ̀rù ní bá mi. so ìyẹn ni èmi tí máa ń rò pa pé by the time tí mo ti wà ní kékeré pé before I marry mo láti di age of 30 pé gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ti marry tán tí ń ṣe máa ń bú wọn ní wọ́n ti ń bímọ pé I have to thank God pé lọ́jọ́ ìyẹn the least the last one mi báyìí graduate. olúwa ṣe o. so mi ní ọmọ kan tó wá sọ pé eléyìí kọ́ kìnìún kan pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn ilé máa kàn lọ school sáàtì wọn máa tẹ̀lé make a drop out. bẹ́ẹ̀ni náà àwọn ẹni máa ń pè ní nígbà ní drop out. mo dùpẹ́ ọ̀dọ̀ náà pé ọlọ́run sùn náà àwọn nǹkan níbi. àìmábìínú sábà pé máa tó pòwe níwájú wọn o yóò bá fọ iná kú ó fẹ́ orúgbòjú ọ̀gẹ̀dẹ̀ kú ìyẹn fọmọ rọ́pò jáde náà ọmọ wọn ẹ̀ẹ́nà interest nínú music àbí ẹ̀ẹ́nà interest nínú àbí bóyá ṣe ń fi iṣẹ́ ilé wọn náà wà tọ́ ọ̀ṣà. ètò tẹ̀ jẹ́ pé ó jẹ́ lọ́ọ̀yà náà mọ̀ mí ó ní interest nínú music gan ni because òun aláàánú ìgbà tó wà ní school ní church báyìí ó pẹ́ láǹtọ̀ ẹ pé òun máa ń do music kan so that lábáyé sọ̀rọ̀ lé mi ò ní interest in the music industry. Okay sir bá tí wàá béèrè kínní kan kí ni tẹ́ ẹ ní fún àwọn ọmọ òde òní pàápàá generally àwọn ọ̀dọ́ ni o irú àwọn advice olè fún ìmọ̀ràn olè fẹ́ gbà wọ́n pàápàá. ìmọ̀ràn tí mo lè gba àwọn ọmọ ọ̀dọ́ ni mo sì náà mo ti sọ ìjòkúlẹ̀ ẹ̀kọ́ yìí. anything tí wọn bá ń ṣe láyé is a risk. bẹ́ẹ̀ni. láì oúnjẹ tí wọn jẹ pàápàá risk. as a result màá fẹ́ kí kákó máa nífọ̀kànbalẹ̀ kó dẹ̀ máa rántí ọmọ ní tóun ń ṣe. bẹ́ẹ̀ni. tó bá tíyẹn bá ti wà máa rántí ọmọ ní tóun ṣe yẹn kó o ní jẹ́ kó kẹ́gbẹ́ burúkú kó o ní jẹ́ pé kó lọ bẹ́ẹ̀ sí bá mú gbó kó o ní jẹ́ pé kó lọ bá máa jalè gbogbo nǹkan tó tọ́ kó o ní fẹ́ máa ṣe wà bàbá mi à gbọ́dọ̀ gbọ́ nǹkan tá a wà náà ló ti ta fi di àgbà sí ni pé bàbá mi à gbọ́dọ̀ gbọ́dọ̀ wáyé má gbọ́dọ̀ gbọ́. so tí ọmọdé bá dẹ̀ ní ẹ tó bá dẹ̀ ní kan balẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe kó má wo àgbo alágbo ṣiṣẹ́ ọmọ náà láti ṣòrèrè. ẹ ṣé gan-an sir ẹ ṣé àdúgbò lọ́wọ́ yín lóòótọ́ ọ̀rọ̀ pọ̀ tá a tẹ̀ fẹ́ béèrè náà lórí gbogbo ohun tá a béèrè ṣùgbọ́n ìbá alẹ́sẹ̀ ilé yìí náà gan. nípa ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú-Igbó tẹ̀ ń sọ̀rọ̀ lé kí pé wa council of chiefs àti ọba àti kankan ń pa ẹ̀ èkíní pé ìgbà tí ọ̀rọ̀ yẹn délẹ̀ olórí ẹbí wọn kò bọ́mọ yé lẹ̀ wọ́n dẹ̀ pọ̀ tán contest election yẹn then at the end of the gbogbo wọn àgbè pé wọ́n á lọ sí electoral college so by the time tí wọ́n dé máa dé electoral college yẹn the secretary of the council and others àtàwọn mẹ́bí 18 tán contest they were there so then àwọn afábájẹ́ wọ́n wà ń bẹ̀ àtọ́dẹ̀ wọ́n dẹ̀ vote bàtà wọn count vote only Bọ́lá Adéṣẹ́mọwọ́ àti ọmọ Kazeem nìkan ló jẹ́ wọn fòtì fún ọmọ Kazeem
ó ní 4 votes. Bọ́lá Adéṣèmọ́wọ́ ó ní 2 votes. Then Bọ́lá on the other hand gẹ́gbọ́rọ̀ Ọlọ́bàdé ó lọ sí court pé náwọn tó afọbajẹ kọ̀ọ̀kan kò wà competent wọn recognize láti lè vote at the end of the day court judgment wà pé lóòótọ́ Gbẹ́bọlájà kan kò qualify láti vote fún láti vote wọ́n disqualify so ó wá kó torí àgbẹ̀ so sí yet ọmọ Kazeem ṣì wà ní àsọba elect so bàbá rẹ̀ kọ́ tó padà sí electoral college wẹ́ẹ̀ gẹ́gẹ́lè kò sẹ́ni tó máa pé ohun tó ń ṣì inú ní election tó ẹ pé òun ní ìyẹn náà lọ sí court or appeal against that judgment torí yẹn ni adẹ̀yìn gbàdúrà lè kọ́ lọ́n kó jọ kó bá wa ṣe kán lè kọ́ bá wa kó lè ṣeé ṣe àdúrà wa gan ni ọ̀nàgbọ́ Ọlọ́run a mọ̀ pé ó pọ̀ ya ọbẹ̀ hàn ṣe ṣe ẹ̀yin tẹ́lẹ̀ wà lókè òkun náà gẹ́gẹ́ bí IID kẹ́ni pa kẹgbárùkù tiwa wa àgbàlagbà tá wà lé láti lè jẹ́ kọ́rọ̀ ọba àṣeṣe fún ẹ̀kírò kò délé o. àmì sá o wọn ṣeun sá o Ọ̀túnba Fẹ́mi Òkúyẹmí ṣàdúrà rán ọmọ wọn wà ní ìlú òyìnbó wà jákèjádò ilẹ̀ àgbáyé kẹ́ ń ṣàdúrà rán wọn àti àwọn ètò wà nílé náà ètò ìṣòkòmùlẹ̀ rán rẹ ni náà. lágbọ́ Ọlọ́run gbogbo àdúrà wa látòkè délé náà fún yín pé gbogbo àwọn ọmọ wa tá a bí wọn máa ṣoríire aṣáájú wọn báyìí wọn mà ní kẹ́yìn o gbogbo anybody wá wà Amẹ́ríkà ní o Germany ní o gbogbo tó wà lókè even ní Èkó pàápàá àtèrè àtòjò lè máa kó wọlé ní gbé sájò so ẹ lè mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ lè bá wọn ṣe gbogbo ẹlẹ́dẹ̀ máa ṣoríire táwọn ọmọ náà máa ṣoríire so bọ̀tí a máa sọ ẹ sáà má gbàgbé nítorí ààyè ò lè dùn kò ní lè má relé ẹ gbọ́dọ̀ rántí ilé kẹ wá ṣe nǹkan tó dáa alẹ́ dúpẹ́ lọ́dọ̀ ẹ fún àwọn kan tẹ́ ń gbé ṣe nípa àrọ̀ ìjẹ́gbó inú máa ń dùn gan ni ṣùgbọ́n ó sì kù nìbọn ró ẹ̀túbọ̀ bá a máa gbìyànjú Ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ a máa bù sápò yín ó sì jẹ́ gbóná pàápàá a máa tì í lẹ́yìn a máa gbéjà mẹ́jà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé àtàwọn tó wà nílé náà gbogbo iṣẹ́ ojúṣe tó ń ṣe náà kò ní sí nǹkan tó máa ṣe wọn lágbọ́ Ọlọ́run bó ti máa rí nìyẹn. ẹ ṣeun sá o gẹ́gẹ́ bí IID àná orúkọ tán fún pè ní tìrádẹ́ fi ọmọ sọ́yà láti máa dáhùn ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ọmọ Ìjẹ̀bú Igbó nígbàgbọ́ fọ ìkànnì náà rẹ̀ jẹ́ torí wọn fọ ọmọdé gbọ́n àgbàgbọ́n náà rà fìdálẹ̀ ìfẹ́ IID náà jẹ́ IID náà jẹ́ àkọ́ àgbà àkọ́ ọmọ kékeré àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o káàbá ti ń pé orúkọ yẹn ṣe bẹ́ẹ̀ lè bá máa jẹ́ sà. àlágbá Ọlọ́run ṣe pé ẹ bá ti pè mí àdáhùn torí pé ikọ̀ náà ni wá. àmọ́ àpè náà mẹ́ta náà kẹ́ bá ní dáhùn o. ẹ máa pè é. IID. law. IID. commitment. IID. action.